àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n lò fún àwọn ẹrú láyé ìgbà yẹn wà. The chains are about 500 years because slavery lasted for about 350 to 400 years here in Badagry. So this man buried here. Bàbá ẹ̀, yes, bàbá ẹ̀ ó jẹ́ aláàrin fún àwọn òyìnbó àti àwọn aláwọ̀ dúdú. Intermediary. Yes, intermediary. Tí àwọn òyìnbó bá ti wá sí Badagry wá ra ẹrú, ó máa ń fún wọn ní òbí. A wá sọ fún wọn pé ẹ̀yin òyìnbó ọ̀rẹ́ mi ẹ mú òbí jẹ. Wọn èdè tó ń sọ kò dánmọ́rán létí wọn gbọ́ ọ̀rọ̀ tó ń sọ, so wọ́n wá sọ fún pé ọ̀rẹ́ sì ń pè ní Mr. Mobee nítorí ẹ̀yin òyìnbó ọ̀rẹ́ mi ẹ mú òbí jẹ. So Mobee nǹkan tẹ́tí wọ́n mú ọ̀rẹ́ sì ń pè ní Mr. Mobee. Everybody started calling Mobee. Mobee now became a chieftaincy title here in Badagry. And the family now decided to adopt Mobee as their family name. Sugar, yes, this Chief Sungu, he did not like the trade father was doing. Sungu. Yes. Sungu ò fẹ́ràn òwò tí bàbá ẹ̀ ń ṣe. So gbà tó di time tiẹ̀ láti di chief, ó wá sọ pé òun máa fi òpin sí òwò ẹrú ṣíṣe. Ó fi òpin sí officially ní 1852. But slavery continued till 1888 when he fought against both his father and the white people the second time. And that was when he successfully ended the trade. So àwọn chains yìí ni àwọn chain tó seize nígbà àkọ́kọ́ tó bá bàbá ẹ̀ jàǹkó òun fẹ́ wọ ẹrú mọ́ ní Badagry. So eléyìí là ń pè ní neck lock. Slaves, yes, thorough. Slaves to work with this for 18 hours every day. Tó bá lọ kó wọn láti ìlú ìmí, tó bá ń bọ̀ Badagry, ó lè gbà wọ́n ní 2 to 3 months. This chain ó máa wà lọ́rùn wọn bẹ́ẹ̀ títí wọ́n máa fi dé. Eléyìí là ń pè ní ankle lock. Fún ẹrú ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ló wà fún. Right foot èèyàn kan àti left foot ẹnì kejì. Ẹsẹ̀ ọ̀tún ẹnìkan àtẹsẹ̀ òsì ẹnì kejì. Bẹ́ẹ̀ni, ọmọ wa padlock ẹ̀. So àwọn méjì àwọn jọ máa rìn pẹ̀lú ẹ̀fẹ́. Eléyìí ló fi punish àwọn ẹrú tó bá try àti sá lọ. So tó bá ti mú wọn, wọ́n máa force eléyìí sínú ọwọ́ wọn. Ẹrí pé kò wọlé. Wọ́n máa mú àwọn egungun bíbáyìí, wọ́n máa fọ́. Wọ́n máa wá force wọ́n bíbáyìí. Wọ́n máa jẹ́ kó dúró lórí ibi tó ga díẹ̀. Wọ́n máa mú bíbáyìí. Wọ́n fi hang ibì kan. Wọ́n máa wá yọ nǹkan tó dúró lé wọ́n yọ kúrò. Wọ́n máa dùn dòdò. Wọ́n máa wà báyìí. Gbogbo weight wọn ó máa wà lórí ọwọ́ yẹn. Tó bá fi máa yọ wọ́n bọ́lẹ̀, ẹlòmíì ti máa kú. Ìmí ọwọ́ yẹn kò ní lè fi ṣe nǹkan míì mọ́. Eléyìí là ń pè ní slave branding iron. Wọ́n fi máa ń kọ orúkọ ẹrú ni. Ẹ̀rí tó bá ti mú ẹrú, tó bá ti mú èèyàn tó ti bẹ̀rẹ̀ sí ń pè lẹ́rú, gbogbo àǹfààní àti máa jẹ́ orúkọ rẹ̀ ó ti lose ẹ̀. So orúkọ ẹni tó rà á ló fẹ́ máa jẹ́. Nísìnyí wọn kì í pè wọ́n lórúkọ yẹn wọ́n máa ń kọ sí wọn lára yẹn. Wọ́n máa fi kíní yìí sínú náà, tó bá ti gbóná, wọ́n máa wá mú wọn fi kọ orúkọ ẹni tó rà á yẹn, wọ́n fi kọ sí lára. Tó bá jọ́kùnrin, wọ́n kọ sí láyà, tó bá jóbìnrin, wọ́n kọ sí lẹ́yìn. Wọ́n máa mú eléyìí, wọ́n máa fi dáhò sí èdè òkè àti èdè ìsàlẹ̀. Wọ́n máa wá fi eléyìí náà tó ní mouth clip. Wọ́n máa fi sí. Ọmọ pé wọ́n ti dá ẹni yẹn lò, wọ́n máa fà á bọ́ta, wọ́n máa fi padlock, wọ́n á fi sí. Eléyìí máa ensure pé kí àwọn ẹrú kọ́ má bàa lè bá ara wọn sọ̀rọ̀ àbí àwọn tó ń ṣiṣẹ́ lórí farm kọ́ má lè jẹ nǹkan tó ń gbìn. Eléyìí lówó tá à ń ná láyé ìgbà yẹn, owó ẹyọ ló ń pè. Àwọn òyìnbó ka eléyìí kún gẹ́gẹ́ bí owó torí ní ìlú wọn kì í ná owó ẹyọ. Bẹ́ẹ̀ni, nǹkan tó wá mú trade by barter wá nìyẹn. Wọ́n máa gba ẹrú 10 fún ìgò ọtí kan. 40 slaves fún cannon gun. Wọ́n máa ń fi eléyìí fi ja àwọn ìlú pẹ́pẹ̀pẹ́ tó wà lábẹ́ wọn. So kékeré yìí fún 40, nílẹ̀
fún 100 slaves. Umbrella 40 slaves. Mirror, yes, umbrella 40 slaves. Mirror kékeré pátápátá 10 slaves. Ìbọn táwọn ọlọ́dẹ yẹn máa ń lò 40 slaves. Abọ́ ìjẹun 10 slaves. Abọ́ ìjẹun 10 slaves. Eléyìí là ń pè ní safe drinking cup. Every 40 to 50 ló máa mú omi lẹ́ẹ̀kan náà. Wọ́n máa wá mú ọwọ́ wọn, wọ́n á so sí ẹ̀yìn. Wọ́n máa bẹ̀rẹ̀ láti níbi tẹ́lẹ̀ yìí ti ń dùn pé kí n tètè mú kélé tó mú ẹ̀jì pọ́ọ̀tì yẹn máa gé wọn. So ẹ̀jẹ̀, kàtá, itọ́ gbogbo ẹ̀ ló máa wọnú omi yẹn. Àwọn tó kù tó tún fẹ́ mu wọn ò ní choice. Wọ́n á mú bẹ́ẹ̀ torí ẹ̀ẹ̀kan péré lọ́ máa fọ ẹrú lóúnjẹ. Ẹ̀ẹ̀kan náà lẹ̀ lọ́ máa fún wọn lóúnjẹ. Ẹ máa gbọ́dọ̀ sọ fún yín pé Mobee ti di chieftain's title nílẹ̀ Badagry. So ẹni yìí the current Mobee of Badagry. Àwọn yẹn àjò kan là ń pè wọ́n. Royal musical instrument ni wọ́n. Àwọn ìyàwó ilé ló máa ń lò tí ayẹyẹ kọ̀ọ̀kan bá ti wà. Kí ló máa fi ṣe ẹ̀fẹ̀yìntì? Eléyìí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ọmọ àwọn fáwọn ẹni tó máa ń ṣiṣẹ́ lórí òkú. Ṣé tó bá bẹ̀rẹ̀ sí ní sá? Aago yẹn á bẹ̀rẹ̀ sí ní dún. Ẹni tó ní á lè mọ̀ pé ẹrú kan ti fẹ́ sá lọ. There's something about this. This cannon gun ni they use it to exchange slaves. 40 both sides. Ẹrú tí ò gbọ́rọ̀ ọ̀gá ẹ̀ àbí ẹni tó ní ó wá mú ojú ẹ̀ méjèèjì ó yọ ọmọ. Bẹ́ẹ̀ni. What? Mo ní royal musical instruments ni wọ́n àwọn ìyàwó ilé ló máa ń àjògán ló máa ń tẹ̀lé igi. Àjògán. Irú àwọn oríwo náà máa fi kan. Eléyìí kan. Kò gba belief ọ̀gẹ́ ẹni tó ní kò gba ẹ̀sìn tó ń sìn so yẹn wá pọ́nìṣì ó wá bẹ̀rẹ̀.